òfin lọ́hùn ọ̀fẹ́ máa fi kọ́lá dá fún ọlọ́dún ara rẹ̀. ويمحو عنك farabalẹ̀ السيئات. ẹ dákun ẹ̀yin obìnrin bolẹ̀ tìrí kẹ́ ẹ máa daṣọ ọkọ yín síbi wọ́n ṣe machine gbogbo bẹ́ẹ̀ tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ò lè lálùbáríkà bẹ́ẹ̀ wọ́n sọ fún ọ má ti hà. aṣọ ọkọ rẹ ni o. ọ̀rọ̀ anábì ni sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ anábì ni àdìsí ni èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ lọ́lẹ̀ wá obìnrin tí bá ń daṣọ ọkọ rẹ̀ sínú wọ́n ṣe machine ọmọ rẹ̀ alùbáríkà ọmọ rẹ̀ ní ń dà sínú wọ́n ṣe machine. aṣọ tara rẹ̀ ó lè dà bẹ́ẹ̀ aṣọ tọ́mọ rẹ̀ ó lè dà bẹ́ẹ̀ àmọ́ aṣọ ọkọ rẹ̀ ìwọ lọ́fọ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ kọ́ ọ̀fọwọ́ rẹ̀ fọṣọ ọkọ rẹ̀ làlùbáríkà ń bẹ gbogbo obìnrin tí ń bá ń bẹ house girl kọ́ máa dáná tọkọ rẹ̀ ó di ọmọ rẹ̀ ò lè lálùbáríkà. ọmọ ọ̀dọ́ ní dáná fọ́kọ tiẹ̀. kí láǹfààní ilé ọkọ tó lọ kí láǹfààní ìgbéyàwó tó ṣe kí láǹfààní ìfẹ́ tó lọ nísọkọ rẹ̀ ó lè dáná pẹ̀lú ọwọ́ ara rẹ̀ kọ́kọ́ rẹ̀ ó di ọwọ́ rẹ̀ ọkọ rẹ̀ ń di ọwọ́ house girl ọwọ́ alọ́kọ rẹ̀ house girl lóyún bóun ló ṣe ní fún lóyún ọkọ ma tẹ́sítì ọbẹ̀ rẹ̀ ni ìwọ náà ọ̀dáná fọ́kọ rẹ̀ láàrin ọdún mẹ́ta kò sówó rẹ̀ mẹ́ ọwọ́ ń dádì ìwà sọ́wọ́ ẹ̀ ti dáná tó ọ̀yà lọ sáfù dádì òun náà ní sáfù ọkọ rẹ̀ ẹnu tiẹ̀ ni pé kẹ̀kàn sunrun lásán ibi orun lásán kọ́ alùbáríkà rẹ̀ wà alùbáríkà rẹ̀ ń bẹ́ẹ̀ bí kọ́ ọ̀fọ̀sọ ọkọ rẹ̀ pẹ̀lú ọwọ́ ara rẹ̀ gbogbo ládàtọ̀ fọ̀ tá nàbí ní bóbìnrin bá kọ́ ọ̀sọ ọkọ rẹ̀ akọ̀dá ládà 1000 fún kọ́fọ̀sọ ọkọ lásán wọ́n sì máa sì ní ti gba ládà mọ́ lọ́wọ́ farabalẹ̀ àfà nígbà mo sọ nísìnyí wọ́n ṣe hà bí wọ́n ṣe hà ní ti ṣe wù ẹ má ṣe bẹ́ẹ̀ má wá sí mo ṣe fún ọ wọ́n lè ká ọ la òun lọ fà tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ òfin sàlùbáríkà mọ́ gbogbo àwọn tó lálùbáríkà lónìí àwọn táwọn ẹ̀yà wọn tí wọ́n ń fọṣọ fún bàbá wọn àwọn táwọn ẹ̀yà wọn ń dáná fọ́kọ omi àtúmọ̀ àjà pé káì àmùdá kúndẹ̀rò ẹnìkan ò ní ṣe ń jẹ fọ́kọ mi yóò tún wá kí ọkọ mi àmùdá ẹnìkan ò ní ṣe ń jẹ yóò máa wá dáná ọkọ yóò tún máa wá kí ọkọ rẹ̀ èdè ọkọ máa wá wú oúnjẹ ìdílé ọkọ sì ti yó torí bí ti ń dáná fọ́kọ ní sí ọkọ mi ó ti fẹ́ẹ́ délé ẹ̀ má bínú o àtúmọ̀ wá kọ́ ní fọ́kọ ẹ̀ èyí ti ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tá láwọn ń lọlé ọkọ ní sí wèrè lọ́pọ̀ nù wa wèrè làwọn tẹlifíìn tán ń sìn lọlé ọkọ ó délé ọkọ òun tán ó dojú gbogbo ògbésí ayé òun àtọkọ ẹ̀rù èyàn lọlé ọkọ tó ra ring light lọlé ọkọ wọ́n bá láàárọ̀ tiktok àgbákò kí ni tiktok òun ló kó bọ́ pọ̀lọpọ̀ obìnrin ó kéré nù obìnrin tiktok yóò jèrè ọmọ ó kéré gbogbo ntí ẹ ṣàdúrà fọ́kọ rẹ̀ nulẹ̀ tó bá kírun tá tí ẹ máa bẹ lọ́wọ́ kọ́lọ́hún ṣàánú ọkọ mi tiktok ní bí n ṣe wọ́n ti wá gbóhùn tíátà àwa tan green light yóò wá gbé àwọn oníkan tẹ́ ẹ máa gbé sí i ó ṣe ọlọ́run ògbójú òun jẹ́ ojú rẹ ti bàjẹ́ látọjú ayé rẹ náà ni torí pọ̀ tọ́jú ọkọ rẹ ìyàwó mo sọ fún ọ o kí ló kọ ìyàwó ajá rafa mo ké fún ọ o mo ké fún ọ yìí ń gbà hàn àwọn tó bí ọ sọ fún ọ aṣọ ọkùnrin yìí ò gbọdọ̀ dénú washing machine máa fọwọ́ rẹ fọ má gba alágbàfọ̀ fọkọ rẹ aṣọ tiẹ̀ àtàṣọ ọmọ rẹ bàbá wo ọba àkóso rí àjà ibi bàbá wo òkóso àwọn àtọkọ rẹ gbọdọ̀ débẹ̀ oúnjẹ ọkọ rẹ ọ gbọ́dọ̀ gbé fẹ́ni kẹdá má gbọ́dọ̀ má gba kiri àwọn àtọ̀hún tẹ̀ ń gbà àwọn tí ó gbàdà parí ó ti yé ìwọ ni ọ máa dáná fọkọ rẹ fúnra rẹ ìwọ ni ó sì máa fọṣọ rẹ fún rẹ ó sì wá ókì rẹ kọ́ máa kì í bó ti yà ṣe wà yí wọn pé yọ gbádùn kọ́ máa kì í wọn dáadáa ọ̀sọ́ àbí ẹ̀kọ́ ni ọkùnrin láṣẹ dáadáa bá anabi sọ Fatima wípé máa dáná fọ́kọ rẹ máa fọṣọ ọkọ rẹ alibarika rẹ fún ọ ìbá pé kí ọlọ́ máa lọ fún rẹ àmọ́ wọ́n ni ọ máa lọ ẹnu èyí tó ní ìmọ̀kàn bọ́ ọsẹ léyìí lónìí ni o ìwọ lọ́ọ́ máa lọ o ò sì gbọ́dọ̀ Fatima sì ni mo sọ fún ọkọ mi pé kó gba járíà kó gbọ́mọ ọ̀dọ̀ tí ó máa ràn mí lọ́wọ́ ọlọ́kọ mi ọgbà anabi lọ́ọ́ gbọ́dọ̀ jọ gbà o ìwọ ni ó ṣe kídìmá rẹ ìdìmá Fatima tó ṣe òun lọ́lọ́run fi fún Hasani àti Hussein lálùbáríkà Fatima máa lálùbáríkà púpọ̀ ẹ lọ lè jọ Fatima Mákà tẹ̀ ń lọ ẹ̀yin obìnrin Mákà tẹ̀ ń lọ ẹ kàn lọ ẹdẹ ní ẹ̀rẹ́ kọ̀kọ́ owó Mákà ló ti wọ́n yìí nísìnyí o tún lọ Mákà òun náà ọ̀rẹ́ kọ kàkà kọ́ mẹ́ ọ̀dọ̀ wọ̀nyẹn o àtọkọ àtìyàwó ẹ dira yín mú dáadáa ìwọ ọkọ